dédé àsìkò gbogbo yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tí ẹ̀ ti ń gbọ́ wa tí ẹ̀ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tí ẹ̀ fi ń wò wá ojú náà mi àfọ́ etí tí ẹ̀ fi ń gbọ́ wa etí náà mi àdí o oréré bí ìyé létí yẹn mi àgbọ́ ìwọ ohun tá a tún mú wá sí etí gbọ́ yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé nípa ọ̀rọ̀ tí máa ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára náà mọ̀ ní o. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo ibi tí ẹ ti ń wò wá ẹ rí wípé fọ́nrán kan ń lọ jáde káàkiri táwọn èèyàn ń ṣí ẹ̀ káàkiri lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà wípé wọ́n ti fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ bàbá Ìjẹ̀ṣà ti jáde inú àwọn èèyàn ń dùn àwọn èèyàn ń kọ́mẹ̀ǹtì ayọ̀ wọn kún pé ọlọ́mọ ṣeun o kódà fọ́nrán mi tún wà níbi tá a tó ti rí bàbá Ìjẹ̀ṣà tó kúnlẹ̀ níwájú bàbá wa onírìṣà kábíyèsí o tí bàbá sá ń sọ̀rọ̀ ṣùgbọ́n ṣé tòótọ́ ni bàbá Ìjẹ̀ṣà ti jáde àbí kò tí ì jáde ẹ̀yin èèyàn wa ẹ ká lọ mo ní ìdáhùn fún ẹ̀yin èèyàn wa ń bí àwọn èèyàn tó súnmọ́ bàbá Ìjẹ̀ṣà pẹ́kípẹ́kí wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ ṣùgbọ́n kí ni wọ́n sọ ẹ̀yin èèyàn wa ẹ ká lọ àwọn bàbá wa bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà sì láti ń gbọ́ mọ́ta ẹjá gbọ́n tí àwọn èèyàn tó súnmọ́ bàbá Ìjẹ̀ṣà dáadáa tí wọ́n sọ bó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ fọ́nrán ọ̀hún rẹ̀. Orúkọ mi ni Ògúnbànjọ Olúwakáòdé tí àwọn èèyàn mọ̀ sí Mr Soundtrack àwọn kan dẹ̀ máa ń pè mí ní alàgbà jẹrùsì pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà ọ̀rẹ́ lẹ jẹ́ ni àbí ẹ bá wọn ṣiṣẹ́ papọ̀ àbí ò lẹ jẹ́ sí bàbá Ìjẹ̀ṣà gan? Bàbá Ìjẹ̀ṣà ọ̀nà tí bàbá Ìjẹ̀ṣà nǹkan tí bàbá Ìjẹ̀ṣà jẹ́ sí mi pọ̀. Okay. Bàbá Ìjẹ̀ṣà is a boss, is a colleague, is a friend, is a brother. Àwa rí fọ́nrán kan tí àwọn ń gbé káàkiri báyìí fídíò yẹn láti jẹta ni bàbá Ìjẹ̀ṣà ti jáde o adúpẹ́ o àwọn ti filẹ̀ o bó bàbá Ìjẹ̀ṣà wà báyìí kí ló ṣe bàbá Ìjẹ̀ṣà lọ́wọ́ báyìí. Anyway àwa nígbàgbọ́ pé bí wọ́n ṣe fẹ́ náà ló ṣe máa rí lágbára Ọlọ́run. Amen. Ṣùgbọ́n báyìí bàbá Ìjẹ̀ṣà ṣì wà níbi tí wọ́n wà. Bàbá Ìjẹ̀ṣà ṣì wà níbi tí wọ́n wà wọn ò tí fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ wọ́n ṣì wà ń bẹ̀ ṣùgbọ́n a nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run wọ́n máa fi wọ́n sílẹ̀. eléyìí táwọn èèyàn gbé káàkiri yìí báwo lè jẹ́ níbo ló ṣe máa ní ètò wa. ẹ mọ̀ pé àwọn èèyàn ní má ṣe ìṣe tiwọn oníkálukú dẹ̀ fẹ́ ta ọjà ẹ̀ ni. Èyí tó kọ́kọ́ gbé jáde ni pé bàbá Ìjẹ̀ṣà ti kú kọ́kọ́ tó kọ́kọ́ gbé jáde nìyẹn. So lately lọ́n tún bẹ̀rẹ̀ sí ń sọ pé wọ́n ti fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀. Bàbá Ìjẹ̀ṣà kọjá ẹni tí wọ́n máa fi sílẹ̀ tí gbogbo olóòní mọ̀. Láàrin Omiyinka gúdúgúdú bàbá ké ọ̀ṣẹ́nu gọ̀ǹgọ̀jọ́ bẹ oògùn ọ̀dàmọ́lápá porúkúrò rí ọ̀tà kàkà ọ̀run èdè. You know, he's a person I know, so he's not a quiet person like that. So tó máa fi sílẹ̀ everybody ló máa mọ̀. So mo máa ń fi àǹfààní mo fi ń bẹ gbogbo Nàìjíríà pé ẹjọ́ àìmọ̀ èèyàn kan lè wà tó fẹ́ assist bàbá Ìjẹ̀ṣà láti jáde kí ẹni ẹ má wò pé bí àwọn ti fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ rárá o bàbá Ìjẹ̀ṣà ṣì wà bẹ́ẹ̀ and you are hearing this from the right source. Yeah, you are hearing this from the right source. èyí tó wá ṣẹlẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà fi wà níbi tó wà yìí láti bí abẹ́ ọdún kan ọdún méjì àbí ṣé kò tí bẹ́ẹ̀ tọ́dún mẹ́ta báyìí. Ó ti ń lọ pé ọdún mẹ́ta. So gẹ́gẹ́ bí to you a colleague náà jẹ́ to you he is a boss kí lè nǹkan ti kí lè ti ṣàfẹ́rí kí lè ti pàdánù látàrí àìsínlẹ̀ yìí. Ẹ mọ̀ pé Yorùbá ní tí wọ́n bá rí èèyàn sọ̀rọ̀sọ̀rọ̀ lèèyàn máa ń dà. bí wọ́n bá rí ọlọ́rọ̀ ẹni. Sọ̀rọ̀ lèèyàn máa ń dà. This is the person that we know, we do things together, a lot of things. Start from where he's staying, his first house at Olabishokale in Ikorodu. I built his house at Gbogbo side. Understand? We stayed together so long. Even I'm the last person that stood for him in the court. Wow. So for you to know how deep we are, but in tó bá máa ṣẹlẹ̀ kò ní ṣàìṣẹlẹ̀. Èmi dẹ̀ ṣì ń rí pé bàtẹ́rì ọlọ́mọ fi pamọ́ ni.
Mo rí bí pọ́lọ́n fi pamọ́ ni, so èèyàn ò lè bọ́lọ́n jà. So àkọsílẹ̀ Ọlọ́run má dẹ̀ ká àkọsílẹ̀ burúkú, that's just it. Kọ́lọ́n jẹ́ ká mọ ẹni tí wọ́n ń sá fún àtẹni tí wọ́n ń súnmọ́. Then each and every day ni kéèyàn máa gbàdúrà fọ́lọ́run pé ibi tó jẹ́ kí n ti sọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí n sọ̀rọ̀ ńbẹ̀, ibi tí kò jẹ́ kí n ti sọ̀rọ̀ Ọlọ́run má jẹ́ kí n sọ̀rọ̀ ńbẹ̀. Nínú ẹ̀ náà a rí pé oríṣiríṣi fídíò la sì rí báyìí. Fídíò yẹn ṣé ìtàn ti ṣe kalẹ̀ tẹ́lẹ̀ ni àbí àbọ̀ndọ́gbọ́n ṣe kíní kan bì kan ni, torí fídíò náà àkọ́kọ́ rí àdèmá lọ́pọ̀ ìgbà tó lè máa ń bá gbà mú fídíò wájú tó máa ń release ó máa ń bá gbà mú. Kí ló ṣẹlẹ̀ láàrin yẹn? Àwọn fídíò tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni. There is one video tí wọ́n ti lọ kí Onírìjà. Kábíyèsí o, kábíyèsí o, Adékúnpẹ́ lórí o, kábíyèsí o, kí bàtà pẹ́lẹ́sẹ̀. kábíyèsí o. Wọ́n lọ kí Onírìjà níbẹ̀. It's been a long video and there is one video like that tí King Sunny Adé tí wọ́n ń ṣeré lọ́wọ́ tí bàbá Ìjẹ̀ṣà lọ perform, and there is another one tí King Ayinde Wasiu náà. You get me? All those videos, they are old videos. So like yes, there is one clip náà tí wọ́n ń lò. Ojú gbogbo ayé, ojú gbogbo òrìṣà, ojú gbogbo ayé lọ, ojú gbogbo òrìṣà, Ọlọ́run tí Ìjẹ̀ṣà ń sìn, ojú gbogbo ayé lọ. That song is a long. All those videos you are seeing, they are not recent. No, they are not recent. tó pẹ̀lú ògo ọlá bá tún ẹ̀ láyọ̀, ọlá ṣàánú wa, ọlá ṣàánú wọn náà. Ẹ ṣe gan a máa rí bá lọ́rọ̀ kan ṣá wọ́n sì wà ń bẹ̀ àbí. Wọ́n ṣì wà ń bẹ̀. Ọlọ́run adébá mú ọ jáde láìpẹ́. Mo dẹ̀ tún ṣì ń bẹ ìjọba ẹjọ́, if there is anybody tó ṣì ní tó fẹ́ render assistance for him to come out, please. Ẹjọ́ kí wọ́n máa ẹlòmíì lè ti ní lọ́kàn pé àwọn fẹ́ render assistance, tó bá dẹ̀ ti ń gbọ́ bí wọ́n ti fi àgbà wọn ò ní kọjú síbẹ̀ mọ́. Ìjẹ̀ṣà sì wà níbi tó wà tó ti bọ́ síta. Bàbá Ìjẹ̀ṣà Lánre Omiyinka ó sì wà níbi tó wà tó ti bọ́ síta. Ẹ ṣe gan, ẹ ṣe ọlá àtúwọ̀n ẹ̀ láyọ̀, ẹ ṣe, God bless you, ó dàbọ̀. Thank you very much. Yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbálá ayé, níbi tá ẹ ti ní àǹfààní àtòrí ọ̀fẹ́ tí ẹ̀ ti ń gbọ́ wá, tí ẹ̀ ti ń wò wá, lágbára Ọlọ́run Elédùmarè, ojú tí ń fi ń wò wá, ojú náà mi àfọ́. Ibi tá fi àdàgbé ètò ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà láńrewájú, ibi tá fi àdàgbé ètò ń sọlẹ̀ sí lónìí nìyí, nípa rògbòdìyàn tẹ́ lọ káàkiri orí ẹ̀rọ ayélujára. Òtítọ́ tó wà níbẹ̀ náà ni ti gbọ́ ni. Ìwọ ń ṣí ẹ̀ fọ́nrán, ǹjẹ́ kó kan onílé, kó kàlejò, kó kan ọkùnrin, kó kan obìnrin. Lágbára Ọlọ́run Elédùmarè bí n ṣe ń ṣe yìí, yín náà bá dáwọ́ yín lé oríire bí ìyé ìlà já sí o. Orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà. Fáǹfààní yìí títí subscribe, ní bá subscribe sórí ètò wa kí n lè àjàǹfààní bá a bá tó ṣe é mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà níbikíbi tẹ́ ti lórí ọ̀fẹ́ tẹ́ ti ń wò wá. Ire lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo yín ọmọ rí o. Ire o, ó dìgbà.